funny thinker ò tí ì ṣiṣẹ́ débi kankan ó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni dídé tó dé náà ló fẹ́ sáré ga ju gbogbo àwọn tó bá ń wájú lọ kò sẹ́ni tí ò tí ì kọlù Oriyomi Hamzat gbẹ lẹ́yìn ó fi yín gẹ́gẹ́ last person tí mo rò pé ẹ kọ́ sọ̀rọ̀ against Oriyomi Hamzat funny thinker ni o ìgbà kan ń bẹ tán ló délé ìwọ náà lọ sọ fún Oriyomi pé passage ibì kan ló ń sùn ó sì ní ọ wálé ṣùgbọ́n owó ọ̀fẹ́ lórí social media ní ń pa funny thinker kú lọ ṣẹ́yìn pé tí bá ń ṣe yahoo kó tó lè ní interest nínú iṣẹ́ gidi yọ̀pẹ́ aládò tó fẹ́ gbìyànjú àti bá a sọ ìpè ní sẹ́ fún máa play gbogbo ẹ̀ èmọ́ màmá já brother wa sọ wípé ohun òṣìṣẹ́ òṣèlú lọ́fẹ̀ẹ́ rí ohun òdẹ̀lé ṣe lọ́fẹ̀ẹ́ kò sí nínú dictionary tóun mo fẹ́ mọ capacity funny thinker tó fi lérò pé tóun ò bá campaign fún Oriyomi Hamzat ló lè má jẹ́ kó Oriyomi wọlé tàbí ẹni tó bá gbowó fóun tóun bá campaign fún ló máa wọlé Oriyomi whatever tó bá ní lónìí àjẹmọ́nù rẹ ni ṣùgbọ́n kí lè rí àti ju aṣíwájú lọ kí ló dé tí fi ń takò àwọn aṣíwájú tí fi ń against àwọn aṣíwájú tí fi ń bá àwọn aṣíwájú jà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. Awikoko ti tẹ funny thinker lọ́mọ ẹ̀kàn fọ́ o ẹ ò bá gbàgbé láìpẹ́ yìí ni funny thinker jáde wípé òun ò lè campaign fún Oriyomi Hamzat láti di gọ́vnọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ó ní tí Oriyomi Hamzat bá fẹ́ kó òun ó campaign pèpè kọ́kọ́ san owó ni o àwọn ọ̀rọ̀ yìí àti ọ̀pọ̀lọpọ̀ ló bí Awikoko nínú tí Awikoko sì wá sí ìwé ìtàn ayé ẹ̀ Awikoko ti wá fi ojú àìdáwò ìwà tí funny thinker wò ẹ gbọ́ ọ̀rọ̀ tí funny thinker fi fèsì padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ lẹ máa gbóhùn Oriyomi o Oriyomi gan ti sọ̀rọ̀ fèsì padà fún tí funny thinker sọ funny thinker sọ wípé kóun tó lè sọ wípé ẹ dìbò fún Oriyomi Hamzat ó ní òun gbọ́dọ̀ gba owó ó ní kò sí nǹkan ọ̀fẹ́ mọ́ ó ní torí pé gbogbo náà máa ṣe fún Oriyomi òun máa gbowó ni o Awikoko ti wá sọ wípé Oriyomi Hamzat ó náà ló mú láti inú ìràwá tó fẹsẹ̀ sórí àpáta ṣùgbọ́n ṣáà gbogbo ohun tí Oriyomi Hamzat ṣe fún funny thinker sọ pé nǹkan burúkú ni Oriyomi Hamzat ṣe fóun o ṣùgbọ́n ṣáà ẹ gbọ́ bí Awikoko ṣe tẹ funny thinker lọ́mọ ẹ̀kàn fọ́ níbi tí Awikoko ti jẹ́ kó gbọ́rọ̀ bí ìyá ẹ̀ ṣe kọ̀kọ̀ nílé ọkọ àti pẹ̀lú gan bí wọ́n ṣe gbóhùn gan kọ̀kọ̀ ẹ gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu Awikoko lẹ́nìí torí pé Awikoko sọ pé òun ayọ̀ ló jẹ́ fún àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pé Oriyomi Hamzat ti jáde gbayagbayà láti dupò gómìnà ìyẹn nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ṣá ó ti kóró ojú sí àwọn ìwà kan nínú èyí tí funny thinker wò nínú ẹ̀ ni wọ́n jẹ́ kẹ́rí gbogbo kìíní ọ̀hún gbá wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá níbi tí funny thinker ti sọ̀rọ̀ ṣègbè sọ̀rọ̀ tara rẹ̀ àti níbi tí Oriyomi Hamzat náà ti dé sí ọ̀hún padà ẹ wá gbọ́n tí Awikoko sọ ẹ jẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀ tọ́ bó bá jẹ́ gbé àkọ́kọ́ lẹ́yìn ń wò wá àbí ẹ̀yin tí lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mú ìgbàgbé o láti jago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ já ṣíà ẹ̀ ọmọ kékeré tó sọ pé ẹnu àgbà rùn kí ni ó ti ṣẹlẹ̀ sọmọ ọ̀hún òun náà lẹ máa gbọ́ nípa ohun tí funny thinker sọ sí Oriyomi Hamzat àti bí Awikoko ṣe tẹ̀ lọ́mọ ẹ̀kàn fọ́ ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ subscribe síbẹ̀ ẹ já ṣíà ẹ̀. now funny thinker wá jáde Oriyomi Hamzat ò lè di gọ́vnọ̀ mo fọlọ́n búra kìí ṣe torí pé Oriyomi Hamzat ò lè di gọ́vnọ̀ ni mo ṣe láìkẹ́ torí pé ó ní courage láti jáde torí pé ó impress many of us torí pé ó challenge many of us torí pé ó fún many of us ní liver wípé we can become anything in life iṣẹ́ tá à ń ṣe ò matter courage yẹ kó contest kó wọlé it will be our happiness kó wá contest kó tún má wọlé àwa yóò tún congratulate ẹ at least pọ́n láyà láti jáde láti díje dupò gómìnà ó tèkì nǹkan tó pọ̀ nígbà tó Oriyomi ti wá ń gbàpò tó ti show interest ni mo ti máa ń sọ wípé Oriyomi Hamzat is somebody like me tí ò lè náwó tó bá fẹ́ dupò òṣèlú ó yẹ mi ò lè ṣe politics ní tèmi o I don't have interest and I will never have interest in it why torí mi ì lówó tí mo fẹ́ ná owó oúnjẹ lèmi ń rí as in kí n lè sanwó iléèwé àwọn ọmọ mi kí n má jẹ́ bàbá yẹ́wúgẹ́ bàbá lásán eléyìí ò lè mi rí mi ò rówó tí mo lè fẹ́ nìkan tẹ́ máa sọ pé kinní kan leader àwọn youth leader kan rí o a gbọ́dọ̀ rúbọ wọn o àwọn party chairman kan lélẹ̀ o God forbid bad thing kì í sọ owó tí mo ń tẹ̀lé jọ ní sílẹ̀ kan sílẹ̀ méjì ní máa lọ kó fẹ́ nìkan so irú èèyàn bẹ́ẹ̀ Oriyomi Hamzat Oriyomi ò lè náwó tó bá fẹ́ díje why torí kò rówó bìrìbìrì kò sí money laundering kò sí politics tẹ́lẹ̀ kì í ṣe pọ́n kówó kan sí lọ́wọ́ rẹpẹtẹ iṣẹ́ tí ń ṣe ní iṣẹ́ táwọn èèyàn jẹ́ ń bẹ̀ tí ó san sálárì fáwọn èèyàn táwọn olórí nǹkan mú lọ lé fún mọ̀lẹ́bí wọn. so ojú aburú mọ̀kú wá lóhun pé Oriyomi Hamzat ti pé òun pé iṣẹ́ ló délẹ̀ ọmọ aláṣẹ jẹ àwọn o kí àwọn kó jẹ́ káwọn ọjọ́ ṣe
káwọn ọjọ́ dẹnu bo kinní yìí ẹni ọba sínwín bí òkú ìyá ẹni bàbá ya wèrè bí òkú bá bẹ́ẹ̀ kò tí ì bọ̀ lápọ̀jù. ọ̀rọ̀ ẹnìkan ló tó gbọ́n mi ń kẹ́sẹ́ lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀gbọ́n tó ń tàn sọ ni ó ní sáà fẹ́ kí funny thinker kó polówó politics lọ́fẹ̀ẹ́ ni mo á fẹ́ sọ fónítọ̀ pé bí ó bá sí nǹkan kan kò lè sí nǹkan kan bí èmi Àkàndọ̀rọ̀ Awikoko ò bá pay sacrifice ẹ̀ ní mọ̀ mí and that was 2013 iṣẹ́ tí mo ṣe fún ewu tí mo kọ́kọ́ ṣe jáde olóṣèlú ni wọn ò rán mi kò sẹ́ni tó bẹ̀ mí mo kàn déédéé rò fúnra lára mi ń Ṣàngó Ọ̀tà náà ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí compose gbé lọ́ṣọ̀ ìpínlẹ̀ mi ni ìtẹ́gbẹ́ báyìí ṣe no èèyàn báyìí ló wà interest ni mo ní interest nínú ẹ̀ that was Ọ̀túnba Iyọlá Omiṣore kọ̀mọ̀ mi rí kọ̀mọ̀ ẹyẹ tó sun mí o mo rí ẹyọ kan tó ṣe tí mo fi pick interest nínú ẹ̀ solar street light tó ṣe ìkan wá bọ́ síbi tí mọ́mì mi ti máa ń dín àkàrà lálẹ́ so ó jẹ́ àǹfààní fún mọ́mì mi solar street light tó ṣe ẹyọ kan bọ́ síbi tí mọ́ mi ìyá Àkàndọ̀rọ̀ Awikoko tí wọ́n ti máa ń dáná àkàrà lálẹ́ tí wọ́n tà mo wá wálé láti kó mo wá rí solar lélẹ̀ yìí ta ló ṣe wọ́n ní Omiṣore ni Omiṣore ló ṣe léyìí bí mo ṣe pick interest yẹn nínú ẹ̀ pé ó ń díje fún gómìnà rẹ́kọ̀dù tí mo ṣe tí n bá jáde pẹ̀lú ẹ̀ nígbà náà lọ́hùn Arẹ́gbẹ́ṣọlá sọ pé kí wọ́n pín mi kélekèle ni ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o ẹ jọ̀wọ́ ẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o ẹ jọ̀wọ́ ẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ iná ò sí omi ò yọ ó ti sú wa o ìjọba tí ó ṣe nǹkan kan jẹ́ ká gbà wọn dà sómi ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o ẹ jọ̀wọ́ ẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ kí ló mú tàn wá náà ẹnu dídùn ló fi tàn wá yé kí ló wá lò fún wa jìbìtì ló mà lò wọlé jìbìtì òṣèlú ká gbẹ̀bí fáláre ká fowó rà níyàn ká kó lùdìbò wá láti Èkó jìbìtì ló mà lò wọlé ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o ẹ dákun ẹ bá mi kó ìgbálẹ̀ wọn ká fi gbá wọn dà sómi ìjọba Arẹ́gbẹ́ ní Ọ̀ṣun ó ti sú wa o ẹ jọ̀wọ́ ẹ bá mi kó gbàlẹ̀ wọn ká fi gbá wọn lọ ó yá bòròrò ọ̀tá ajé Arẹ́gbẹ́ṣọlá so tún ti dé kí ló wá ó tún fẹ́ ṣe gómìnà lẹ́ẹ̀kan sí ni èyí tẹ kú bá wa alákọ̀ọ́rí kìlárí mú olójú òjò ọmọ kìnìún kan yá kẹrù ẹ nígbà náà mo mú wá fáwọn ìsọ̀gbé Omiṣore àwọn tó súnmọ́ Omiṣore wọ́n mú mi débẹ̀ n ò ráàyè Omiṣore mọ̀rẹ́ nìkan sọ pé òun lè gbọ́n Omiṣore òun fún wọn. èèlò ni wọ́n gbà no wọ́n ti ẹ̀ sọ pé èèlò ni wọ́n gbà mo ní kán print ẹ̀ sí CD kán máa fọn lọ́jọ́ ìdìbò kán máa fi polówó káàkiri nǹkan kan kí n kàn gbọ́ fọ́ìsì mi lásán. lo and behold ẹnìyẹn ní òun ò mú mi rí Omiṣore ṣùgbọ́n àtẹ̀kọ́ ni mo ti mú wá ó fún mi 200,000 naira lọ́dún náà lọ́hùn that was 2013 àwọn Omiṣore tí mo ṣe fún ìjọ tí wọ́n mú mi dọ́dọ̀ ẹ̀ lẹ́yìn handshake ojú kámẹ́rà ni mo ti ń sọ yìí handshake ní Iyọlá Omiṣore fún mi ìbọ̀wọ́ lásán kan bọ̀ mí lọ́wọ́ ẹgúsẹ́ o ọ̀tán náà nu mo rolówó náà nu ṣíṣí ò sì díẹ̀ yọ lẹ́yìn ìgbà náà èmi náà sì lọ bẹ̀ mọ́ lẹ́yìn ìgbà náà ṣùgbọ́n lo and behold iṣẹ́ yẹn ló polongo mi because ìkànnú àwọn tí wọ́n rí nílẹ̀ ni ẹ play ẹ̀ ẹni yẹn náà wá ń díje fún sẹ́nétọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ onítọ̀ lọ́gbọ́ bùkátà lé ayé mi for a whole year nǹkan ni mo ṣiṣẹ́ fún o kò sókọ rẹ̀ ń bẹ̀ o ọ̀tọ̀ lẹ́ni tí mo ṣe fún àwọn tí mo ṣe fún ọmọ yẹ because wọn ò pè mí èmi mú lọ èmi tí mo sì mú lọ náà tèmi yé mi àgbẹ̀ tó fi ní oko oṣù rẹ̀ gbé kà mo rí i pé oògùn kì í gbénú àdó jẹ́ o ò lè sọ̀rọ̀ pẹ̀lú ẹnu kó wá pé ẹskísà mo dẹ̀ lè ṣe kíní kan no do it let them see it mo fẹ́ mọ capacity funny thinker tó fi lérò pé tóun ò bá campaign fún Oriyomi Hamzat ló lè má jẹ́ kó Oriyomi ó wọlé tàbí ẹni tó bá gbowó fóun tó ń bá campaign fún ló máa wọlé my lovely brother we have no capacity on anybody so ẹ má jẹ́ ń fa lu àmì fàágùn ẹ̀já ọkọ̀ gbọ́ ilé yìí. mi ò ṣiṣẹ́ òṣèlú. ẹ máa gbọ́ o. mo nídìí owó mi ò ṣiṣẹ́ òṣèlú mi ì ṣe lọ́fẹ̀ẹ́ rí láyé ì ń ṣe lọ́fẹ̀ẹ́ rí tó bá ti bí nínú ẹ wá nà mí lé kò sí bẹ́ẹ̀ ṣe sí ṣe rí tọ́jọ́ sí. mo ṣe tí ò dáa mo apologize ó fà eléyìí ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ òṣèlú ni eléyìí mo dẹ̀ pé inú mi dùn bí ẹ̀yin náà lẹ sọ pé ẹnu rẹ̀ láti kọ́kọ́ ń gbọ́ púpọ̀ nínú àwọn slang yẹn o bẹ́ẹ̀ ni mo máa ń fara ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wù yìí sórí ẹ̀ ló fi jẹ́ pé ìgbà tí mo dọ́dọ̀ àwọn bàbá ọlọ́pọ̀ èèyàn mo sọ fún wọn mo ní àwọn ará social media wọn máa ń pè mí lọ́dàlẹ̀ o ọ̀dàlẹ̀ dẹ̀ ní mí o kò sí lọ́nbẹ̀ o. ẹ gbọ́dọ̀ bẹ́yẹn ẹ máa gbọ́ lọ.
ṣùgbọ́n tí wọn bá ti fi kún fún yín ní pé tẹ́ bá gbéṣẹ́ fún mi màá ṣiṣẹ́ yín ẹ má gbà wọn gbọ́dọ̀ náà pa o sókè lẹ́yìn bá mi sọ. bàbá yẹn ṣe dáadáa ó sọ ọmọlúwàbí kò tí ì gbéṣẹ́ òṣèlú gan fún mi gan ó ní owó tó ti ná fún mi tí n bá ń bá yàn rìn mi kì í tọrọ owó lọ́wọ́ ẹ̀ ẹlẹ́dàá yín rí bọ́ tọrọ òṣèlú bá délẹ̀ mo ní iṣẹ́ tá a fẹ́ ṣe yóò iṣẹ́ tó tóbi yín o tí ẹ bá dẹ̀ fún wa lówó àwọn èèyàn bí yín máa gbówó wá o tán bá ti gbówó dé èmi ò ní lè rí jẹ́ẹ̀tì owó láti ta. now Akèrègbè Ògún ni ó ju ebi àtòkùn sí business ló ń ṣe not for interest. àwa dédé ọ̀rọ̀ sísọ torí passion torí ìfẹ́ tá a ní sí. funny thinker ẹ sọ nígbà ẹgbàágbèje pé mi Àkàndá Awikoko sọ wípé ọ̀bọ ni Kennedy oore tá a ṣe fájà ní gbé èyí tá a ṣe fágbọ̀n ní jòdànù èyí tá a bá ṣe fálìmọ́ ń jèrè Ọlọ́run ọba mi nìkan ní sanni lẹ́san rẹ̀ oore tá a ṣe fádìẹ ò gbé bọ́dún bá dún a máa kán mi toro sí ni lẹ́nu àbí bọ́dún bá parí bàbá fẹ́ sọdún ẹgbẹ́ ẹmú kan nú àwọn àkókò ọ̀hún kẹ́ pa ìkànjáre ẹmú kan nú gólóbà ọ̀hún kẹ́ dú káfi sọdún kérésì káfi kan sọdún ńlá ìtumọ̀ àwẹ̀ tí àbí àjíǹde tí ń bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ adìẹ ní ọ̀lọ́ sí oṣù nù pálọ̀ wa lóòótọ́ o oṣù sáàyè káwọ́ pé àwọn adìẹ tó ti yàgbẹ́ lẹ̀ ṣùgbọ́n yóò kan omi toro sí wa lẹ́nu yóò kan omi toro sọ́mọ wa lẹ́nu ọ̀bọ nìkan ni olórí lára kọ́bọ̀ bọ́pẹ́ nu lé jù bẹ́ẹ̀ lọ bí ọba fani lásọya yóò fọmọ ẹni lásọya ìran wọn ní funny thinker kò sí orí tẹ́lẹ̀ ṣe fún láyé yìí kò ní mínì lọ́dọ̀ rẹ̀ ẹ gbọ́rọ̀ ẹ̀ síwájú pápápá. tí n bá fẹ́ rí jẹ́ẹ̀tì owó láti ta yóò jẹ́ kí mo ti gbowó níbi tí mo wà owó tí mo wá gbà níbi tí mo wà ó lè má tó yìí tí owó tí mo gbà níbi tí mo wà ó lè má tó yìí tí wọ́n fẹ́ mú wá níta o èyí tó fẹ́ mú wá láti ta lè dùn yẹn lọ ọ fine and good màá mọ̀ pé mo ti gbowó but ní ilé ṣiṣẹ́ òṣèlú lọ́fẹ̀ẹ́ wọn ò fi kọ́ mi. ní ilé ṣiṣẹ́ òṣèlú lọ́fẹ̀ẹ́ wọn ò fi kọ́ mi nǹkan tí ọ̀rẹ́ wa Òjó aburú mọ̀kù tó sọnù now mọ̀ ń bọ̀ o. wàlá tukọlọ Ọlọ́run ti bọ ràn lọ́wọ́ ọmọ tí lọ́wọ́ sọ wèrè. 600,000 díẹ̀ ni. 600,000 rẹ̀ jì 600,000. onísunkún yìí o nípò rámọ́lẹ̀ yìí o tó ní 600,000 làlájì sẹ́ndì tó o. nínú yàrá mo wà ó bá ti dé wá sí jùlùmù àwọn àgbẹ̀ tí mo gbé yóò ṣọ́ọ̀kì ẹ̀. onísunkún yẹn o. ẹ dìde ẹkọ ayọ̀ náà ṣe dáhùn sí. mi ò ti expect ẹ̀ látọ̀dọ̀ wọn wàhálà pọ́lìtì kà wo yàtọ̀ sí ọpẹ́ tí kò ṣàdúrà. ẹ já lọ sí. ẹ ṣe o. ẹ ṣe o wàhálà ẹ. ìyẹn ti túmọ̀ sí pé ní mọ́mẹ́ǹtì yẹn ó dàbí pé ọ̀dọ̀ aládò ńlọ wà Oriyomi sẹ́ndì 600,000 naira sí does that come freely? Ọlọ́run fẹ́ gbalé ló fi sẹ́ndì 600,000 naira sí ẹ. now kọ́lọ̀ ń jẹ́ tètè rí fídíò ilé tí mo ń sọ yìí o níjọ́ tó ń sọ̀rọ̀ Oriyomi náà ó ló sẹ́ndì 300,000 sóhun ẹ má bínú o. ṣé mo tètè rí kí ní ìbá ìtorí Ọlọ́run. funny thinker yàtọ̀ sí léyìí. ok ọ̀rọ̀ Oriyomi Hamzat lélẹ́yìn ok now ẹ jẹ́ àwọn fẹ́nu ṣàlàyé ẹ̀ mo sì máa mú jáde padà a fi ṣe program mi kí n láǹfààní àti lo fídíò mi bí so ó wá ní pé ọjọ́ tó lọ sọ́dọ̀ Oriyomi Hamzat ó fún ọ ní 300,000 naira ọlọ́kọ́kọ́ gba ilé yun ó wá béèrè wípé 300,000 naira yìí ẹ kàn dáàṣì ó ní o kò sí lára owó iṣẹ́ ilé ìta ń sọ́ńbẹ́ o Oriyomi Hamzat wá sọ pé funny thinker ẹ jẹ́ kájọ ṣe ìkíní kankan ṣé wàá débẹ̀ kí n gbàgbé ẹni wá ní ẹnì kankan ò lè trust anybody mọ́ o torí pé tẹ bá débẹ̀ lè rántí òun ìgbàdógójì rọ̀ wájà lóòótọ́ loyalty máa ń wà lóòótọ́ lèyàn máa ń ṣe against loyalty ńgbà mí ṣùgbọ́n sacrifice kékeré ìdábọ́lọ̀ dọ̀ ló pè ẹ̀ fẹ́ni tó ṣoore fún bẹ́ẹ̀ èèyàn bá wá mú orí láàfin pẹ̀lú lóore ní tó wà ní ṣódà funny thinker ní pé talent nìkan ni ó sọ̀ndé èèyàn talent nìkan ó ti tó fóun láti jẹun tó ń fẹ́ jẹ́ náà kò rí bẹ́ẹ̀ o á lo ẹ̀bùn á lo ìjọmọnìyàn á fi òtítọ́ kún bẹ́ẹ̀ èèyàn bá fi òtítọ́ kún ó lè dá tó bá fẹ́ dà o ó lè mọ̀ pẹ̀lú òun tọ̀ ni.
ẹ̀yin alára wa ọ máa resume ní 7:30 àárọ̀ ó sì máa kú ní 7:30 alẹ́. bóyá tó bá jẹ́ pé nítorí ilé tí wọ́n pè ilẹ̀ tí wọ́n pè àwọn fún mi àti 3 bedroom apartment tí wọ́n pè àwọn ó fún mi òun ni èyí tó pe ara rẹ̀ local boy yìí fi ń sọ̀rọ̀ kò sí kankan nínú rẹ̀ tí mo rí gbà o. Oriyomi Hamzat ní báwí o èyí tó pe ara rẹ̀ ní local boy yìí fi ń sọ̀rọ̀ kò sí kankan nínú rẹ̀ tí mo rí gbà o. ẹkún tó kọ́kọ́ sùn náà ni pé wọn àfọn oníwèé ilẹ̀ Oriyomi Hamzat dẹ̀ sọ wípé gbogbo àwọn tí ń kọ́lé tán gbélé tán ṣé wọ́n ń rulé káàkiri ni ṣé wọ́n ń gbéwèé ilẹ̀ káàkiri wọ́n ń gbéwèé ilé káàkiri ni àwọn tí ó bọ̀ sí agreement ti gba orúkọ rẹ̀ wọn sọ pé àwọn ò ní fún ọ mọ́. I'm a poor child lèmi náà. kò sí kankan nínú rẹ̀ tí mo rí gbà o ìlànà ti official ni wọ́n fi ṣe o ọjọ́ tí wọ́n ń pe ọmọ abúmọ̀kú tó ọ̀wá sí ìmọ̀ ìwà lójoojúmọ́ kọ́ ọmọ resume 7:30 kọ́ ọmọ 7:30 alẹ́ ọjọ́ náà ni wọ́n ti gba gbogbo ohun tí wọ́n pe àwọn fún mi o. ọba jẹ́ pé torí rẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé mo sọ fún àwọn èèyàn wípé ẹ bá kó ilé ẹlẹ́jọ́ ọ̀yọ́ jẹ̀bi o ẹ jẹ́ ṣàlàyé fún ó lè mọ̀ yé mi wọn ò jẹ́ wọ́n ní nǹkan kan o wọn ò jẹ́ wọ́n ní nǹkan kan. tí n bá ń lọ sọ́dọ̀ ọmọ lójúmọ́ owó àlọ́ àtàbọ̀ mi láti ibi tí mo ti máa ń lọ ẹgbẹ̀rún 3,000 ni mo fi ń gọ̀kadà 3,000 15 lọ 15 bọ̀. kò sí wàhálà ń bẹ́ẹ̀ tí kinní ò bá pé ọ immediately bó ṣe sọ yẹn ló sọ pé sà kò ní convenient fún mi o ibi tí mò ń gbéjì o ìgbàdógójì òrò wájà ọ wá lè sọ immediately bóyá èrò pọ̀ ń bẹ̀ bó bá kú wà torí Oriyomi Hamzat you can equally call him láti explain fún pé ọ̀gá n tẹ ṣàlàyé ilé kan yẹn kò rí bẹ́ẹ̀ o kò lè convenient bẹ́ẹ̀ o ó sì lè convenient lélẹ̀ o here and there. so tó bá jẹ́ pé torí ilẹ̀ tí wọ́n bá wọn fún mi òun ni eléyìí tí ń pera rẹ̀ local boy ló fi ń wá ó fi attention ni àbí ẹ̀yin alára wa ẹ̀sìn já fún tó bá jẹ́ pé torí ilẹ̀ tí wọ́n láwọn fún mi òun ni ó fi ń wá tí wọ́n ń sọ ogun tí ń sọ ń bì wọ́n ti gba gbogbo ohun tí wọn ò jẹ́ wọ́n ní nǹkan kan wọn ò fún mi ní nǹkan kan o gbangba wálé àláwà yìí o ẹni tó bá fẹ́ rìkọ́ọ̀dù tó bá fẹ́ ṣe screen rìkọ́ọ̀dù kọ́ máa ṣe o wọn ò fún mi ní nǹkan kan èyí tó tẹ̀ wá dùn mí jù ń bẹ̀ ni pé kẹ́ ẹ wá pé kí n má wá fún wa pé kí n má wá sí ọ̀dọ̀ ẹ̀yin alára wa ọ̀ gbọ́dọ̀ ṣe live video mọ́ ọ̀ gbọ́dọ̀ ṣe live video mọ́ ọ̀ gbọ́dọ̀ ṣe program kankan lórí ẹ̀rọ ayélujára mọ́. ṣé nǹkan lè sọ bẹ́ẹ̀ lílè tọ́jú pé gbogbo ayé ló ti lórí social media yìí kẹ́nìkan wá sọ pé lágbájá o ọ̀ gbọ́dọ̀ ṣe live video mọ́ o ọ̀ gbọ́dọ̀ lọ sórí social media mọ́ o social media dẹ̀ lẹ́tí meet ara yín. I'm a social and an online personality. Àwọn alára mi ti ń bẹ ní orí TikTok tí wọ́n nífẹ̀ẹ́ mi dọ́ba. Kí n má ṣe social kí n má ṣe program kankan mọ́ lórí TikTok lábàbí wọ́n ti nífẹ̀ẹ́ mi. Gbogbo ohun tí mo nílò di ayé. Gbogbo ohun tí mo nílò di ayé pátápátá. Àwọn ará TikTok wọ́n fún mi o. Àwọn ará TikTok ni Ọlọ́run fi sìkẹ́ mi. Ẹ wá pé kí n má ṣètò kankan mọ́ lórí TikTok. Àwọn tí wọ́n ń bọ́ mi rèé. TikTok yìí gan náà ni ẹ̀yin gangan ti rí mi. Orí TikTok ń bí lẹ ti rí mi. Àwọn tí wọ́n ń bọ́ mi rèé. Wọ́n fowó ránṣẹ́ sí mi. Ẹlòmíì yàtọ̀ fún oúnjẹ ránṣẹ́. Wọ́n ti ẹ̀yin ará TikTok yìí ẹ ti hàn dáhùn oúnjẹ fún mi láti yíṣu tí wọ́n pé wọ́n wá dìlífà rẹ̀ fún mi. Kí ló wá dé? Káfẹ́ máa lò lànà tí ní sídìí ẹ̀kọ́ sọ̀rọ̀ sí ní lápò fún rẹ ni. Ẹ ṣe bàbá aṣáájú kò ní bàjẹ́. Ṣé ti dáná táwọn wílé wa bàbá aṣáájú wọn tó ti dé nu àwọn ọmọ fún alẹ́ kò lọ́n ti ẹnu o. Wọn ò mọ́ láì dá. Àwọn ẹni bí ẹni ń gbé TikTok àwọn èèyàn bí èèyàn wà ń bẹ̀. Wọ́n wá pé mọ́ dọ̀dọ̀ òyìn mọ́. Kò lè ṣeé ṣe o. Èmi àti àwọn ará TikTok ewé tẹ̀ bá ti rí lára ọṣẹ lónìí àpáàdì tó bá dojú kòkiri tòkiri ní í ṣe o. Kò lè ṣeé ṣe o. Eléyìí ti ń pera rẹ̀ local boy wá ń pé nǹkan kan ẹ dákun ẹbí wo ni mo jẹ ẹ̀yin alára wa kí n tó tẹ̀síwájú nínú ètò ẹbí wo ni mo jẹ. Oriyomi Hamzat ọmọ wọn nílẹ̀ Ìbàdàn ọ̀kan pàtàkì nínú àwa tí à ń gbóhùnsáfẹ́fẹ́ ògbóǹtarìgì nínú àwọn pèdèpèdè ògúnnágbòǹgbò tí dátọ́ lẹ́nu ògbìn ẹni tọ́lọ́run bá mi ti gbé kọ́ọ̀lù ẹ̀ tí ọ̀pọ̀ nínú àwa tó kú ọmọ bẹ́ẹ̀ lọ́n pé kọ́lọ́run ó dọ̀ kó gbé kọ́ọ̀lù tàwa náà irọ́ ò da ẹni tí ń pa ò lálàáfíà whatever tó Oriyomi Hamzat tó bá wá achieve lónìí ó iṣẹ́ débẹ̀ ni o èmi àkàndá ọ̀rọ̀ Awikoko fi gbogbo ẹnu sọ wípé Oriyomi ṣe iṣẹ́ débẹ̀ ni ó náà lọ̀rọ̀ òjò aburúmọ́kú tí wọ́n ń pọ́n lépè ní funny thinker ni ọ̀rọ̀ rẹ̀ ṣe ń jẹ́ kàyéfì fèmí torí wípé
oníkálukú ẹ̀dá ni yóò mú poro tó fẹ́ tọ̀ láyé. Abániwáṣẹ́ ni kò sẹ́ni tí bá ní ṣiṣẹ́. Má sọ̀rọ̀ díẹ̀ tàbí kí n sọ pé mo fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí Oriyomi Hamzat àti Funny Thinker. Ẹ̀já kọ́kọ́ gbèsè Oriyomi Hamzat náà. mo lè sọ láfi wọṣẹ wò lé ákú láfi kú òǹbẹ. Abániwáṣẹ́ ni àyíbáni ṣe. Kí n bá gbà ọ́ síṣẹ́ tó ń dọ̀bálẹ̀ tí mò ń fà ọ́ dìde tí mò ń dùn. Ó ní mi ò ní ìdí ẹ̀, ìwọ ló ní ìdí mi. Tí mo sì gbà ọ́ síṣẹ́ tán tó. Olórí Oriyomi Hamzat ló ní ìdí òun ní ìdí Oriyomi Hamzat. Láti ẹjọ́ kó tó di kó dórí Àgídìgbò ti exist. Lẹ́yìn tó kù lágídìgbò Àgídìgbò sì exist dọ́là. God's power baba, God bless you sir. Mo rọ́wọ́ yín o, God bless you. Àgídìgbò sì exist dọ́là yóò sì máa exist títí ayé ni. Oore tí o torí Oriyomi gangan ò lè jẹ tán ni àrọ́mọdọ́mọ rẹ̀ ni ó jẹ́. Pọ́lísẹ́ mi tó pé ọjọ́ tèmi lọ. Ẹbọ ọ̀kan bìkan lẹ̀ tó dọ́dọ̀ mi. Kọ̀wọ̀ mọ́ nìyẹn pé tèmi ò wẹ́ mọ́ nìyẹn. Kò nílò àti parọ́ mọ́ mi. Kí ó wẹ̀ kó bá jọ́sípọ̀ wa jẹ́ tọ̀bá jọ́sípọ̀ wa jẹ́ rárá. Tó o bá wà lórí ọ̀kadà tó ń lo fóònù 3 million tí mo sì sọ fún ọ pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Tó bá sì mí nìwọ ni ń lo fóònù 1 million ìwà lo 2 million yẹn tó nǹkan. Now nítorí Oriyomi sọ fún gbà yẹn ni pé ó rí fóònù lọ́wọ́ ẹ̀ because àwa náà rí ngbà náà tó lọ sọ́dọ̀ ẹnìkan tí ń ta fóònù tó ń gbé kánbó ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o fóònù 3 million àbí 2.5 million naira ló fóònù 3 million meanwhile package ni advert náà fi ṣe ìsìnkú ní tó ń bù ní fóònù 3 million naira but ìgbà tó Oriyomi Hamzat rí ìyẹn pé 3 million naira this time around ó ní ìdí ẹ ò bá sọ fẹ́ni tó fọ́ fóònù 3 million naira pé kán bọ́ monetize ẹ̀ as far as I'm concerned as at then bọ̀bá yóò tí ì tó fóònù 1 million lò because kò sí iyì kankan nínú fóònù tó wọ́n téèyàn mú dání èmi àkàndọ̀rọ̀ àìkóńkò ò tí ì lo fóònù 1 million naira I am an economist by birth kí n tó waste owó ọ̀nà n ò lo fóònù 1 million naira because n tí yóò ṣe nínú ìgbésí ayé mi ni yóò kọ́kọ́ jó lórí èrò mi kí n mo lè fi rà economist by birth. So láti dédé fóònù 3 million naira kò sí nǹkan tó kẹ́ anybody pẹ̀lú fóònù tó mú dání. Mo ti sọ́rí náà o ọmọ kan tí mo mọ́ rajà lọ́wọ́ ẹ̀ wá rí mi ẹ̀gbọ́n ẹ láti change fóònù yín o mo ń lò iPhone 11 Pro ló wá ní ẹ change ẹ̀ náà mo ní sí kíni ó ní sí at least iPhone 15 àbí 15 Pro mo ní fún kíni kí mo fẹ́ fi ṣe mo ní kó sọ fálù ẹ̀ kó sọ tí ó dà nínú ìgbésí ayé mi fún mi àkẹ́ upgrade náà ni ṣé wọn pé àsìn bẹ́ẹ̀ ṣe jẹ́ mo ní bí mo ṣe jẹ́ ní kíni nítorí mo lẹ́yìn ló wà fún because bùkátà yín ò tí pọ̀ tẹ bá lọmọ tí ó pè láti school pé hello daddy owó oúnjẹ mi ti tán o hello daddy afẹ́sanwó kinní kan o mo ní ẹ máa mọ bá ṣe minimize nǹkan bùkátà yín ò tí pọ̀ ilẹ̀ sí ń change fóònù bí fóònù mi ò bá hangi kọ́ mọ hangi tàbí kí nǹkan mọ́tẹ̀ mọ́ ń bẹ̀ mi ò lè ever rántí pé mo fẹ́ change fóònù rárá n ti ń bẹ lọ́wọ́ mi 2021 ni mo ti lo nǹkan mi ọ̀nà àwọn bọ́ tiẹ̀ kò ṣiṣẹ́ mọ́ o tí n bá fẹ́ pa ní ìṣe dandan ni kí n filẹ̀ kúkú fún rẹ̀ kójú ẹ̀ ò padé fúnra lára rẹ̀ but n tí ó mú mi sọ́nù mi tí ì mọ́ kó dìgbà tó bá paná pátápátá tí ò lè ṣiṣẹ́ mọ́ kí n tó mọ̀ pé fóònù yìí ò ṣiṣẹ́ mọ́ so máa lo fóònù 3 million naira bó o bá lè sọ fóònù tó kó monetize ẹ̀ fún ọ ìwọ gangan lè tà á 1 million bẹ́ẹ̀ fira fóònù 2 million bẹ́ẹ̀ yóò ní bùkátà tí ó gbé nínú ìgbésí ayé ẹ̀ n tó bá sọ̀rọ̀ sí tó dìjà nìyẹn o. nínú ayé mi kò sọ wádìí ìjà tó o bá gbọ́ mọ̀nà mi sí bá advice ni ó jẹ́ tí mo lè ṣe ni mo ní o ṣe kí wọ́n wá dìjà torí Ọlọ́run. tó o bá lo o gbalẹ̀ o ò rílẹ̀ sí àwọn tó kọ́lé sórí ilẹ̀ tí wọ́n bí ọ sí ṣé wọ́n ń wù lórí káàkiri ni. bó o débi ilẹ̀ ta fún ọ ọ̀bá ń bẹ̀ mọ́ àwọn tí ó ṣèwé ilẹ̀ fún ọ tí wọ́n gborúkọ rẹ̀ sí wọ́n ti pè ọ́ bá wọn fún ọmọ ni. abẹ́ni wọ́n sanwó fún agan tọ́ra lẹ̀ sáà gbélé ẹ̀rú lórí ni ṣé bóun náà ṣèwé ní ìwé gbélé di tiẹ̀. ẹ wá gbà mí ìrírú eléyìí rí o ìgún aṣọ nídìrú ẹ̀yìn gbogbo ìgún àti ìrandíran tí jẹ́ èèyàn ó tòṣì dọjọ́ alẹ́ òun ti jẹ́ kéèyàn orí agbe bí iṣẹ́ láyé. reality ó ti rí agbe bí iṣẹ́ reality ni ọ̀rọ̀ tí mò ń sọ lè mọ góyàn bí sọsọ but I will say the reality kì í jẹ́ èèyàn ó jẹ́ èèyàn ẹ̀ ń bá ti ní ẹ̀mí ti tọrọ kò ní ní. àwọn ọlọ́kadà kan nígbà kan tí bá ti ń kọjá lọ wọ́n mọ̀ dá mi dúró Awikoko mo á páàkì níjọ́ kan mo ní kó wá pápá tẹ̀ tí n bá fẹ́ fún ọ lówó náà máa fún 1000 naira mo wá fẹ́ ṣe jù máa fún 2000 naira àwọn tán dẹ̀ máa wà ń bẹ̀ ju 10 lọ mo wá ní kíkan tó mọ̀ mí ń bẹ̀ mo ní kó wá mo ní kí life èyí tó change mentality èyí ló máa kọ́kọ́ change mo ní nínú ẹni tí mi ò rò pé ó yẹ kébi ọ̀pá aláyé lẹ́ ti ń gọ̀kadà
torí kò tó jáde láti ilé débi tó ń lọ owó rí ẹni tí ó ṣẹ̀wọ́ sí ọ pé sọ́nà bí rẹ̀ ń lọ ibi báyìí ni mo ń lọ o lè pawó tí wàá fi jẹun lójúmọ́ pẹ̀lú ọ̀kadà tó bá gbé jáde. so mo wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé owó tẹ̀ ń gbà yìí kí ló gbé sínú láìfẹ́ mo lẹ́yìn mẹ́wàá nílé yìí n bá fún 2000 naira mo lẹ́mú 200 naira ṣó o ti pa 200 naira lónìí. ìdá kankan ò ní ga kọjá èrò ẹ̀ ń bá ti lẹ́mìí ti tọrọ bọ́ bá débi káwọn ọlọ́kadà ó wọ́n gangan torí pé wọ́n ti rọra wọn pín páwọn ò lè jẹ́ nǹkan kan ẹ̀ ń bá rúra ẹ̀ pín ni mo ń lẹ́mìí ti tọrọ ẹ̀ ń bá lẹ́mìí fífún ni wọ́n yìí tọrọ. so ẹ̀mí tí mú a gbé gẹ́gẹ́ bó Yomi ṣe sọ ló ṣeré ẹ̀ ń bá mọ̀ ẹ̀ sọ fún ni dáúdà rẹ̀ kò ní tí ó dà fúru wa bó bá sọ̀rọ̀ ń fún lésì ìní ìsórí Yomi Hamzat ní ìṣe kó bàbá Kọ́lá Olóòtú bàbá gan fún lésì. kọ́yìn èèyàn sólóore èèyàn ọlọ́run wọlé àdédé àkókò yìí àti tó kù tọ́jú ìwọ́ parí gbogbo ẹni tí bá ń bá jà ní dédé àkókò yìí ọlọ́run bá mi lé kúrò lẹ́yìn wọn ọmọ ẹni tá a jọ jà tá a níjà tá a jọ ń sọ̀rẹ́ tá a jọ ń ṣe. ó lóun lè ṣiṣẹ́ ọ̀fẹ́ òun fẹ́ gbowó lọ́wọ́ orí Yomi Hamzat ó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ sáré sọ̀tàn ẹyọ kan kí n tó sọ kejì náà mi nílò àmì fagùn ṣùgbọ́n tó tí wọ́n ṣe fórí Yomi Hamzat àti Òjó Aburúmọ́kù ó lè le díẹ̀ o ó lè le díẹ̀ mọ́dẹ̀lì wà bias ìdí ni wípé mo mọ Oriyomi ọmọ Amusa dáadáa mo mọ ibi tó Oriyomi ti ń bọ̀ díẹ̀ ìrìn àjò èmi àti Oriyomi Hamzat ti bára mu we started as a radio broadcaster wọ́n bá lé èèyàn gúdù Oriyomi Hamzat gúdù ó gúdù tán wọ́n gbé èèyàn gúdù tán ó gúdù tán tán bá wá sọ pé èèyàn lẹ́bùn Òjó Aburúmọ́kù funny thinker ọlẹ́bùn o mo fi Ọlọ́run bá mi búra ẹ̀jẹ̀ ayọ̀ tẹ̀gàn kó ń bẹ̀ ká tó fi tẹ̀gàn kan ó ní ẹ̀bùn kí wá ló dé tí ẹ̀bùn yóò fi dówó torí pé àfojúsùn rẹ̀ owó nìkan ló bá wá ní ọdún 2016 ọmọdékùnrin kan wá bá mi lórí rédíò nígbà náà màmá wa ṣe program láti Sango Ọ̀tà nílé Ifẹ̀ mo ti ṣe rí 2007 2008 2009 2009 so mo dẹ̀ tó wá wo pé wọn ò lé mi fẹ̀ náà o ngbà táwọn pìrìsẹ́ńtà ẹgbẹ́ mi tí wọ́n isolate mi l'Ogun State táwọn isolate mi Lagos State wọ́n jẹ́ rí program sí lọ́nà méjèèjì àwọn tó sponsor program wọ́n sponsor program mọ́ mo ra airtime mo jẹ gbèsè so wọ́n tó wá mú mi ṣeré l'Abẹ́òkúta I was like kí ni sàwọn èèyàn iná mo wá rántí ilé nítorí sọ mí dèrò lé nìyẹn mo wá rántí ilé ń pé bí òde bá lé ọmọ ilé ni mo ń lé mọ́ padà sí after all mo ọ̀bá lé jẹ́ tẹ́lẹ̀ mo ní nǹkan pè ní antecedent mo ní tí mo lè dé bá ń lé mọ́dẹ̀dẹ́lé mo kọ proposal sí rédíò 5 rédíò 4 fún mi ní 1 hour láì sanwó kankan wí abẹ́fẹ́ wọ́n mọ̀ mí sí ó kọ ọ̀jẹ̀gbọ́n mi Awikoko abẹ́fẹ́ ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ wá wò ó kó tó di pé rédíò 4 fún mi ní program I always love foundation àwọn friend mi méjì náà ṣokùnfà mi rédíò kan wà mí ní dárúkọ mọ mẹni tó dálẹ̀ do you know bí mo ṣe máa ń wá sílé Ifẹ̀ láti Èkó ni mo rí i pé wọ́n ń kọ́ iléeṣẹ́ rédíò yẹn lọ́wọ́ wọ́n ti kọ́ tán wọ́n kọ orúkọ ẹ̀ síta èmi náà wọ bẹ̀ pé bọ́n bá fẹ́ bá àyàn ṣiṣẹ́ òkè lè ráàyè ṣiṣẹ́ ń bí o àjọ wà ń bẹ̀ ń gbà wọ́n fẹ́ sí iléeṣẹ́ rédíò ọ̀hún ni ṣùgbọ́n wá tásìkò tí wọ́n bá àyàn ṣiṣẹ́ mo mú proposal lọ mo ṣe demo oríṣi méjì mo mú lọ wọn ò mọ̀ fún mi program o àwọn tán because wọn ò mọ stuff mi wọn ò mọ nǹkan tí mo ní nínú mo wá ń pààrà gbogbo ìgbà tí n bá ti wá fẹ́ màá yà má ni mo ní kí n check ni o so colleague mi kan tí wá ń bẹ̀ ń bẹ̀ tí nǹkan rí ò ní bàjẹ́ láéláé ẹ̀tọ́ wò lórúkọ ẹ̀ ẹ̀tọ́ wò lórúkọ program ẹ̀ ọmọ ilé Ifẹ̀ ni ó ní mo wá bá pàdé níjọ́ kan níbẹ̀ ó ṣe program abẹ́fẹ́ ó tọ́jọ́ mẹ́ta báwo ni gbogbo nǹkan àdẹ̀jọ sọ̀rọ̀ ó ní kí ló dé tí mi ṣe program bí mo ní mo ti mú proposal wá nísìnyí àbí mo ti ń pààrà nísìnyí kan tó ṣí rárá ni ó wá ní kí n má wọrí ó ní wọn mọ̀ ọ́ àwa làwa mọ̀ ọ́ 2 hours program ló ń ṣe ìjọ àkọ́kọ́ ó gbé mi wá sórí program ẹ̀ lọ́sẹ̀ kejì ó pín program ẹ̀ sí méjì can you do that ẹ̀tọ́ wo gbogbo ìgbà tó lò láyé òní tọkòrò wò lágbára Ọlọ́run ẹ̀tọ́ wo pín program ẹ̀ sí méjì òun ó ṣe 10 to 11 èmi ó ṣe 11 to 12 mi ì ṣe bí episode méjì lẹ́yìn tó ní iléeṣẹ́ rédíò nìkan mú mi wá wọ́n fún mi ní program wọ́n fún mi ní time tèmi láàyè ọ̀tọ̀ mo ti ń pààrà àwọn òfin mi program tẹ́lẹ̀ o ní tí mo gbìyànjú àti sọ fún funny thinker òun ni pé gbogbo nǹkan kọ́ lè yàn fowó bẹ̀rẹ̀ gbogbo nǹkan kọ́ lè dá fowó bẹ̀rẹ̀ because oògùn kì í gbẹ́nu àdó jẹ́ kò sí advertiser tó máa gbowó fún upcoming nígbà ọ̀yà mo fẹ́ polówó ọjà ìwọ lọ́wọ́ àpolówó mi
tàbí tó máa polówó ọjà lórí program tí ò tí ì lérò táwọn èèyàn ò tí ì mọ̀ tàbí lórí program tí ò jókòó. Àwọn advertiser wọ́n wo gbogbo program káàkiri, wọ́n wo different content. Èwo ni advert àwọn lè jókòó sórí ẹ̀? Èwo ló ní impact nínú ìgbésí ayé àwọn? Èwo ló ní advert àwọn lè reflect níbẹ̀? Èwo ni iṣẹ́ òun gangan lè reflect nínú advert àwọn? It is not about ká máa búyàn. Ǹjẹ́ pé ká máa attack àwọn èèyàn nìkan. There is something we call advert friendly content. Advert friendly content. Are you making sense? Sáwọn tó fẹ́ polówó gangan ṣé wọ́n lè jókòó ti program ẹ káwọn gangan gbọ́ kí wọ́n kẹ́kọ̀ọ́ ń bẹ̀? Àwọn advertiser ò foolish. Àwọn tí ò mọ̀ nípa advert nínú wọn wọ́n á gba expert. Àwa náà fẹ́ polówó lórí social media, ẹ bá wa few àwọn program tó wà lórí social media tá a lè polówó ń bẹ̀. Ewu 5 minutes ní Gbénga Adébóyè fi wọ rédíò Lagos kí n gbé ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ kàbìtì. Ewu 5 minutes recording lórí Gbénga Adébóyè àbẹ̀fẹ́ jẹ́ ń gbé tí èlé ọkọ̀ Láwùmí ọkọ̀ Ọmọlára ló fi bẹ̀rẹ̀ nígbà tí wọ́n rí ti ń bẹ́nu ọpọlọ ẹ̀ náà tó fún láàyè. So number one, mo change mentality ọmọ yẹn ọ̀rẹ́ ọkàn ẹ̀ sílẹ̀ pàápàá ọ̀rọ̀ ni wá dàbí ọ̀rọ̀ Jésù. Kí ni wọ́n ṣe wọ́n pẹ́já gbé àkété rẹ̀ lẹ̀ kó sì wọ́n tẹ̀lé mi. So now ìkejì nífẹ̀ẹ́ náà ni lẹ́yìn tí mo gbà yẹn friend mi kan náà wà ní rédíò kan. God bless you Mr. O Olúfúnṣọ́, God bless you sir. Nílé Ifẹ̀ náà ni ọ̀rẹ́ mi kan ló ṣe yẹn àbí ọ̀rẹ́ mi kejì náà ló gba rédíò kejì fún mi. Nígbà tí mo dé rédíò yẹn wọ́n ní kò sí time mọ́ àfi 10:30 to 11 lálẹ́. Mo wá ní ọ̀rẹ́ táwọn yẹn ti pẹ́ jù náà àwọn mo fẹ́ bá sọ̀rọ̀ táwọn yẹn wọ́n ti máa sun. Ó ní no, ó ní kí n kọ́kọ́ gbà náà wàláhì mi ò jiyàn. Wọ́n ní 10 to 10:30 lálẹ́ ló wà. Mo wá ní kan fún mi. Mo ṣe program kan ní mi ò ṣe kejì. Wọ́n ní ṣé mo lè ṣe 1 to 2 lọ́sàn-án sọ́jọ́ ọ̀dà ìpọ́jọ́ Wednesday náà fún mi ọjọ́ Wednesday àbọ̀jọ́ Thursday either of the two. Mo ní kò sí ní tó dùn bí àrùn ibà wọ́n ṣe fún mi ní 1 o'clock nìyẹn to 2 o'clock mi ò kí mind the time nípa program. So lẹ́yìn ẹ̀ ibẹ̀ ni mo ti dé rédíò méjì míì. Rédíò karùn-ún tí ìbá ṣe mo wá program ètò mi sórí rédíò méjì orí rédíò mẹ́rin mo pín sọ́nà méjì lọ́jọ́ Wednesday méjì lọ́jọ́ Thursday. Bí mo ṣe ń bá ìgbésí ayé mi lọ wẹ́rẹ́dìwẹ́rẹ́ nìyẹn. Now orí ìkànnì program yẹn nígbà yẹn ti wá pè mí pé òun láìkè ètò mi o òun náà dẹ̀ fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ òun fẹ́ kí n tiẹ̀ tó parí program ti wá dóde mi rédíò. So ilé mi ò jìnnà sí rédíò àwájọ ń fẹsẹ̀ rìn lọ mo á ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú kí ló dé tó fẹ́ ṣe program because àwọn àtàjẹ́ presenter a máa ń béèrè lọ́wọ́ èèyàn tó fẹ́ ṣe kí ni interest yẹ. Torí iṣẹ́ tá à ń ṣe kì í ṣe iṣẹ́ tí wọ́n fún yàn lówó kíákíá. Social media ló san wàhálà wa padà díẹ̀. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn presenter tó bá jẹ́ presenter tó ti rọ̀ yìí tó ti pẹ́ ń di iṣẹ́ yìí bí ìtọ̀dọ̀ mi. Ẹ gbọ́ Gbénga Adébóyè ni ó ní ìjẹ́ ti gbọ́ pé kíni pé ìyàtọ̀ kan ò sínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò pẹ̀lú iṣẹ́ díákònì tí ń gbé gidi náà nù jọ ìwọ̀n owó tí wọ́n bá ń fún ọ máa fi jẹun ní kọ́ ọmọ bá kú ṣùgbọ́n ara àta ọmọ o agbóhùn rẹ̀ lánàá agbóúnjẹ táwọn ọmọ wí. Ìjọ́rí tí àwa presenter agbóyè yé nù ọ̀kadà ìṣepá ń fọkadà iṣẹ́ o a sì láwọn tí ń fi iṣẹ́ láàrin wa ọ̀kadà lá máa gùn lọ sí rédíò. Táwọn mọ́tò èrò mi ò lójú tì ń gbà náà o. Mo ní téèpù kékeré kan tí mo fi máa ń rìkọ́ọ̀dù program mi ní rédíò almost every program mi mo ti máa ra cassette láyé cassette ní kì í sáyé CD àwọn eléyìí báyé ń gbà tó dùn náà pé ayé social media lédè kí CD o tó dé la ti ń sọ̀rọ̀ lórí rédíò. ń gbé téèpù lọ máa ra páàkì cassette tuntun tí máa fẹ́ bẹ̀rẹ̀ program ń fi kan sí ń tẹ rìkọ́ọ̀dù àti play tán bá ti ń sáì wọlé ètò tí ọpọ́n sún kan báyìí òun náà ní jẹ́ngbé tí ọ̀rọ̀ lórí àmì tètè pẹ̀lú Adéoyè Àbẹ̀fẹ́ Alábẹ̀fẹ́ Adéolóyè láyé rẹ̀ tí. Mo ti bọ́ sórí program mo ti tẹ rìkọ́ọ̀dù ń bá ti ń parí program ní màá gbọ́ lọ ìbáàjẹ́nu mọ́tò ń gbé nǹkan mi sétí ni ẹ̀ tí bá ń bínú kó máa bínú sí kó máa bínú fún rẹ̀ kí ni mo fẹ́ mú jáde ńbẹ̀ wọ́n á béèrè lọ́wọ́ ọmọ yẹn pé kí ló rí ìdí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ní number 1 dádì òun ti kú mọ́mí ò dẹ̀ ní capacity láti tọ́ nílé ìwé wo lọ́wọ́ ní OAU mo wá ní wrong choice lélẹ́yìí o because iṣẹ́ tó ń wò yìí kì í ṣe iṣẹ́ téèyàn máa ń ní calculation fún kì í ṣe iṣẹ́ téèyàn lè sáré dolówó dọlọ́rọ̀ ńbẹ̀ kì í ṣe iṣẹ́ téèyàn máa ń calculate pé iye báyìí ni wọ́n pa lóṣù iye báyìí ni wọ́n ní rárá o so o ní lè kọ́ṣẹ́ lọ́dọ̀ tèmi o because èmi tó ń wù èmi ò ní aggressiveness owó mo nígbàgbọ́ nínú àtẹ́lẹwọ́ mi mo dẹ̀ mọ̀ pé whatever tí n bá fẹ́ gain ní life dandan ni kí n ṣiṣẹ́ débẹ̀ it can never be on a platter of gold so mo ní kó má bínú oríṣiríṣi àwọn èèyàn náà ń ṣètò kó try láti listen sí program àwọn èèyàn mi yóò rí ẹni tí ó lè ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ lọ́mọ yẹn bá lọ́dọ̀ mi lòun ti fẹ́ kọ́ṣẹ́ ó sì wà lọ́dọ̀ mi dìsín o ó sì ń bá mi ṣe dìsín o ó wá lọ́dọ̀ mi gangan lòun ti fẹ́ kọ́ṣẹ́ mo wá ní wàá change ideology ẹ wàá change mentality ẹ
wàá calm down pátápátá kò ní sí aggressive náà gbé ohun tí mo fẹ́ fi gbọ́ bùkátà ara mi no kó tó lè fi iṣẹ́ kan gbọ́ bùkátà rẹ̀ ó kọ́kọ́ ṣe lọ́fẹ̀ẹ́ ó kọ́kọ́ dánra wò dáadáa ń bẹ̀. gbogbo wa la ti ṣerú ẹ̀ sẹ́yìn gbogbo àwa tá a jẹ́ presenter kò sẹ́ni tó máa sọ pé ìjọ́ tó ń dórí rédíò ni advert dẹ̀ bẹ̀rẹ̀ sí pọ̀ lówó dẹ̀ bẹ̀rẹ̀ sí ya wọlé including our boss tó jẹ́ Gbénga Adébóyè kọ́lọ̀ ọ̀dẹ̀lẹ̀ fẹ́yàn rí. so now back to ọ̀rọ̀ Oriyomi Hamzat àti funny thinker ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí ojú ogun le Oriyomi ọmọ amúsà dúró láyé gómìnà kan àná púpọ̀ nínú wa máa tó ju Oriyomi Hamzat rí ó da lárìn kiri ọlọ́ọ̀lọ́mọ bí ṣe é ṣètò ẹ̀ ló fi dèrò lé padà so whatever tó bá gẹ̀ẹ́nì lónìí kò fi towó síwájú ìyàtọ̀ yẹ ká jẹ́ ǹdí sẹ́tà ń ṣe yìí á ti jẹ́ ìmí àkàndọ̀rọ̀ ẹ̀kọ́ kó ti ta sí àánú ilé mi láti sanwó program lórí rédíò rí mo ti lásídẹ̀ǹtì lọ́nà rédíò rí mo ti wá látèkó sílé Ifẹ̀ tó jẹ́ pójò pa mí défẹ̀ ni tí mo dé rédíò tán ní kò sí ná wọn láwọn tí ń bọ̀ nípo látara àwọn òdèlé bọ̀ nípo mọ́ sódẹ̀ yìí táìmù program mi kan tó tàn jẹ́ ẹ̀nì padà wọ́n ti schedule ẹ̀ kò ságbára tí mo fẹ́ sàkóso nǹkan tí mo fẹ́ ṣe mo ń láti padà sékò bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà wo wàhálà yẹn all the way from Sango Ọ̀tà down to Ilé Ifẹ̀ mo dé Ilé Ifẹ̀ wọ́n ní mi lè ṣe program ẹni tó jẹ́ producer program ni ẹ bá dẹ̀ help mi ẹ bá dẹ̀ pè mí náà o fóònù ti wà láyé gbà wọn ẹ bá dẹ̀ pè mí sódà kí n má wulẹ̀ dààmú wá pé ok o bẹ́ẹ̀ báyìí lẹ ṣe ń yọ epo lò báyìí dísù lò báyìí o mi ní wà ta ni mo fẹ́ mú sí i njọ́ tó kọ́kọ́ lọ lé Oriyomi tó kọ́kọ́ lọ bọ́ Oriyomi Hamzat Oriyomi Hamzat ló ń fẹ́ jẹun ni wọ́n mú wọlé bí ṣe ń kúrú níga bí ṣe ń dọ̀bálẹ̀ ní lọ sókè oúnjẹ tí wọ́n jọ jẹ oúnjẹ tó Oriyomi fẹ́ jẹ wọ́n jọ tọwọ́ bọ̀wọ́ jẹun ni I have the video with me wọ́n dẹ̀ wá fún un ní ọ́fà kò bá ọ lára mu torí pé ẹni tí bá ń wá owó kì í lọ rédíò no ẹni tí ń wá owó kíákíá kì í ṣe rédíò ni ó ti rí o ẹ bá mi sọ fún everybody ẹni tí ń wá owó kíákíá kì í ṣe rédíò ni ó ti rí especially rédíò ò sí fẹ́ni tẹ́nu rẹ ti fẹ̀ lórí social media ẹni tó ní wọ́n ń họ́ndà oúnjẹ fóun wọ́n ń fóun lówó wọ́n ń fóun ní fóònù tẹwa ní kó wá jókòó sí rédíò kó máa ṣe program ní rédíò Oriyomi Hamzat ló fa gbogbo ẹ̀ ṣé bàbá yìí sọ pé òun ṣe program lórí rédíò yes ó sọ pé òun ṣe Kennedy ó ti lọ sáwọn rédíò kan tí wọn gbà ṣe bọ́ọ̀ lẹ́bùn ṣe bọ́ọ̀ lẹ́bùn láre wáyé tí wọn ò fi gbà ọ́ wọn ó ti rí i pé lóòótọ́ ló wà talented but ara rẹ̀ ò balẹ̀ olórí àrùn sínú ní tí ó jẹ́ kí wọ́n gbà ọ́ nù ó dẹ̀ dórí Oriyomi Hamzat ó dẹ̀ fún ọ ní program nígbà tẹ́mi ò ní lọ program tó fún mi mọ́ mo ṣàlàyé nínú àwọn mo ní kò pé mi láti fẹ̀ nígbà wo epo tí ó bèmí láti fẹ̀ wá sí Ìbàdàn every week mo á ò gbé ṣe popularity mo ẹ̀sẹ̀ ń wá ní àbórúkọ mo dẹ̀ dialogue pẹ̀lú ẹ̀ ó lọ́wọ́ máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀ mo kàn fi rẹ́rìn ní pé sórí Yomi so serious báyìí sá ó máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀ bó o lè léyìn ṣe fẹ́ possible njọ́ tó bá wá sí lọ́fíìsì ńkọ́ tàbí jọ́ ti bá parí program tó bí sí ṣé wọn wà kán lẹ̀kùn àbí no mo ní kò wọ́ tẹ̀ a dẹ̀ fi eyín funfun dágbére fúnra wa. gbéra wa bórí social media máa búra wa ṣé a máa kọ̀ndẹ́mù lè ṣe tèmi tọ́wọ́ a máa pé bìkan lọ wà ní ìsìn ibi tó ọba wà ní ìsìn ìrùn ibò ti dọ́dọ̀ wọn tó dọ́dọ̀ mi wọn ò gbà ń gbà náà ní náà kí bá wá gbà ọ́ tó ń tọ́ wá wù wọ́n kó pín dandan kọ́ obìnrin jẹ́ ẹ̀ bó sì máa lọ ńgbà tí ń bínú ní kúkú bẹ lámù bá ní o fi tiẹ̀ kún tèmi kí tèmi ó dáa sí kí tiẹ̀ náà dáa sí láti rò pé ọ̀nà wa ò papọ̀ kí ló wá dìjà torí Ọlọ́run mi ò ní jà mọ́ ẹni tọ́lọ́run bá ti gbàdúrà rẹ̀ kò ní ìdí ìjà mọ́ náà wàá ṣe nǹkan àmọ́ wàá rógo ọba sọ wípé òun ò sùn ní pásẹ́ẹ̀jì ló ń sùn òrílé sùn a sì ní ọwálé ká sanwó ẹ̀ tó ò sì rílé débi pa sanwó ẹ̀ tí ṣe wá bu afẹ́fẹ́ pé aláàfin lé òrílé tó ti rílé ta ní ọwá tá a sanwó ẹ̀ fún ọ ni. má kọlù mi o má kọlù Ọlọ́run lára mi o ó múnú bí mi o ó múnú bí mi tó bá jẹ́ pé bó o ṣe wí lórí ìwọ́nu Ọlọ́run máa bá a lọ bẹ́ẹ̀. tó o bá lo agbára afẹ́fẹ́ tẹ́lẹ̀ o ti ń lo agbára afẹ́fẹ́ báyìí agbára afẹ́fẹ́ ìgbẹ́nu sí máikrófóònù ìkọjú sí fóònù sọ̀rọ̀ ó máa dá láàrin wa ẹni ó bá dalẹ̀ kó balẹ̀ lọ ẹni ó bá ṣàbùsí ara wọn ọba mi kò dáa àwọn tó bá náà sọ fún wọn Oriyomi sọ̀rọ̀ kọlù ẹ ṣe Oriyomi gbọ́n àbọ̀mọ̀ nǹkan kan ṣe kí wọn náà ní ṣàbòsí èèyàn tó bá bá da nǹkan pọ̀ ní ìyá ayé yìí tí wọ́n fi lọ bọ́ lọ́hùn àwọn tó rán náà mọ̀ má jẹ́ wọn fi ọrù bọ̀ kí wọ́n fi ọ́ ṣètùtù Oriyomi kì í ṣe èèyàn bẹ́ẹ̀ má bẹ̀rù mi Ọlọ́run ni ọbẹ̀rù. Oriyomi Hamzat ti pay dues ẹ̀ àsìkò èrè lọ́wà lábẹ́ tó dùn má àtẹ̀ntí òdùn mẹ́tọ́ fẹ́ràn rẹ̀ àtẹ̀ntí ò fẹ́ràn rẹ̀ àsìkò tiẹ̀ lọ́wà and I love him so much why torí ìdí tó pọ̀ àwọn tó mọ̀ pé mo ti ṣe program lórí Àgídìgbò FM rí ọjọ́ mo débẹ̀ náà fún mi program Oriyomi ò sọ pé kí n lọ mú demo wá tàbí proposal kankan ó kàn ní wọ́n ti sọ pé mo débí onímọ̀ rí time oníkàkà kí n má rí time ó lóun fún mi kan nu time program o mo bẹ̀rẹ̀ program ó tún ní tí ò bá tó ti má fẹ́ time sí kí n sọ fóun o
èmi ni mo ní kọ̀ convenient fún mi láti máa wá sí Ìbàdàn lọ́sọ̀ọ̀sẹ̀ láti Ilé Ifẹ̀ pé kì í sorúkọ ni mò ń wá káàkiri mọ́ ìwọ̀nba orúkọ tèmi náà ní mo fẹ́ fi jẹun more than 22 years in broadcasting ó ti tó mo ti ṣiṣẹ́ ilé tèmi náà bá ṣe wọn ṣe kí n máa rówó gàrí àtowó panla ntí ń fi tẹ̀ bàtí ń fira panla sórí ẹ̀ so àkọ́kọ́ nìyẹn tá a bá sọ pé ẹ dìbò fún lágbájá táwọn èèyàn bá dìbò fún wọn ní tẹ́lẹ̀ láti dìbò fún ni o not because of any one of us ẹ̀jẹ̀ agbésánlẹ̀ ẹ̀jẹ̀ káyé kápárù you have no more than one vote àwọn tó bá tún lè kànfàsì nínú ilé rẹ ni do you know a tún lè rí nínú ilé yín tí ó sọ pé òun lọ síbi tí wọ́n ń lọ pé ìwọ lọ́mọ tó pé ọtọ́ gbà ń bẹ́ o òun ò ní interest síbẹ̀ o ibi tó ń fẹ́ lọ lélẹ̀ 100% reality so mo wá rí Oriyomi is collecting contract ẹnìkan sọ̀rọ̀ kan gbẹ̀yẹn ẹ má bínú gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàdọ́rà Awikoko ẹ má bínú mo fẹ́ pìkì nǹkan tẹ́ni ẹ sọ ni o torí majority wa agbé orí sórí ni òye ilé ayé òye wa lára wa la dẹ̀ ń ba ayé jẹ́ because aggressiveness ẹlòmíì sólówó láti dolówó ló ń ba gbogbo nǹkan jẹ́ ẹni sọ pé Oriyomi is collecting contract from your government now yes torí pé ó ti ṣe sílẹ̀ àṣẹlẹ̀ ní jábọ̀ wá bá àfọ̀tẹ́lẹ̀ ní dọ́mọ̀ mi gbẹ́nà ó ti ṣe ń gba tí ò lówó nú bówó bá wá dé nísìnyí àjẹmọ́nú ẹ̀ ni mi máa iṣẹ́ fọlọ́ṣèlú kan nísìnyí ó kọ́ mi lẹ́ máa wá sanwó fún nísìnyí because ẹ ti mọ stuff mi already kò sẹ́ni tí wọ́n sọ mi pé Awikoko mo fẹ́ ṣiṣẹ́ rédíò kan nísìnyí kan á sọ pé kí n lọ ṣe demo wá n sọ pé ṣé ti yín di sójú yín fọ́ níṣẹ́ ìmọ̀ mi níṣẹ́ ìrí mi ni why because mo ti kọ́kọ́ establish ara mi already kò sólóṣèlú tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún mi nísìnyí tí wọ́n sọ pé kọ́kọ́ lọ ṣe demo kan wá fún wa no ẹ sọ tí mo fẹ́ fún mi n tí mo bá lè gbà ní sọ fún yín mo ti ṣiṣẹ́ débẹ̀ funny thinker ò tí ì ṣiṣẹ́ débi kankan ó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni dídé tó dé náà ló fẹ́ sáré ga ju gbogbo àwọn tó bá ń wájú lọ kò sẹ́ni tí ò tí ì kọlù Oriyomi Hamzat gbẹ lẹ́yìn ó fẹ́ yín gẹ́gẹ́ last person tí mo rò pé ẹ kọ́ sọ̀rọ̀ against Oriyomi Hamzat funny thinker ni o Yorùbá ni tó bá gbani kalẹ̀ lọ́jọ́ ogun ló yẹ awárí fún bí gbanigbani èyí tó bá gbani lẹ̀ lọ́jọ́ ọ̀ràn ló yẹ ká sátọ̀ gẹ́gẹ́ bí olùgbèjà bá a bá wá rẹ́ni tó gbẹ̀mí ẹni là nínú dààmú dààbò ọ̀tọ̀ ọ̀yẹ̀lẹ́ni tá a lè pé bọ̀ ńgbà tó dún pọ́ngbọ̀n rẹ̀ àwòdìbàrà gbogbo wa náà la níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ la lóríṣiríṣi làkọjá bẹ́ẹ̀ ìgbà kan ń bẹ tán ló lélé ìwọ náà lọ sọ fún Oriyomi pé passage ibì kan ló ń sùn ó sì ní ọ wálé ẹ má jẹ́ kí n jẹ́ kọ́rọ̀ mi ó pọ̀ jù torí fídíò ni mo fẹ́ lò tó pọ̀ Kennedy ó jẹpo ọjà torí Oriyomi Hamzat Oriyomi ti fún ọ lówó kó o fi gbalé 300,000 naira you shouted by yourself mo ní fídíò ẹ̀ ń bì gbogbo ẹ̀ ni mo máa lò aládùn wà ní sitting room bọ́ksà lásán ló gbé jáde sí sitting room ọ̀wọ́ nǹkan kan ibi aládùn ǹjọ́ ọmọ tí mo rí ní ìsìn alájò Oriyomi Hamzat ti sẹ́ni 300,000 sí mi tó ń rá bàbá ńlẹ̀ pé kì í fi gbalé tó ń rá bàbá ńlẹ̀ síbi wọn ní gbà fún mórílẹ̀ ní gbà fún gbàdà lóko ọmọ oko tí ó jẹ búrẹ́dì bó náà bá fèsì ránṣẹ́ lé kò sí tó burú bẹ́ẹ̀ láti establish nǹkan tí mo ń sọ so that anybody ò ní sọ pé Awikoko kí ló dé tó rètí máa yìí ẹ ń bá mọ̀rọ̀ yọmọ wípé mo fẹ́ràn funny thinker mo fi jáde láti wá bá a sòótọ́ ọ̀rọ̀ ẹni tí ó dẹ̀ sọ fún bẹ́ẹ̀ ò wọ́pọ̀ so ẹni tó ń sọ wípé Oriyomi Hamzat ó ti ń gba control lọ́dọ̀ gọ́fìmẹ̀ntì Oriyomi Hamzat bẹ̀rẹ̀ pẹ̀lú fóònù ni èmi náà bẹ̀rẹ̀ pẹ̀lú fóònù ni láti fi ṣe program nígbà tá a wọ social media Oriyomi Hamzat bẹ̀rẹ̀ Facebook live síwájú èmi mo wà nú àwọn first set tó kọ́kọ́ bẹ̀rẹ̀ program lórí Facebook Oriyomi Hamzat ni ó bẹ̀rẹ̀ ṣáájú èmi lórí Facebook àwọn ògìn package àìsí ìparọ́ torí kò sẹ́ntì ọ̀yọ́ kó ń bẹ̀ kò sí sẹ́ntì ó fi kún Oriyomi ti pay dues ẹ̀ aládùn tó fẹ́ gbìyànjú àti bá a sọ ìpè ní sẹ́ fún máa play gbogbo ẹ̀ ẹ̀ mọ́ màmá já Oriyomi whatever tó bá ní lónìí àjẹmọ́nù rẹ ni ńlọ́jọ́ jẹ́pò náà ló tún wá padà gé Oriyomi jẹ ó bùjẹ lẹ́yìn gidi háì ok ìrìn àjò ayé ẹ̀ ọ̀dẹ̀ balance ogún tari ọgbọ̀n kòrì àkọ́ríkọ́dà rẹ̀ kí ló dà láti ìgbà tó ti ń polongo ẹnu kọ́lọ̀ nínú àná ẹ̀ ó jẹ́ kó da nǹkan tó pọ̀ ṣùgbọ́n kí lè rí àti ju aṣíwájú lọ kí ló dé tí fi ń takò àwọn aṣíwájú tí fi ń against àwọn aṣíwájú tí fi ń bá àwọn aṣíwájú jà ọ̀rọ̀ òṣèlú náà ló jẹ́ kó di ẹni tí ń kọlu lóye Sunday Adéyẹmọ Ìgbòho torí pé òun wo pé ibi tó lóye Sunday Ìgbòho ń lọ ń kọ́ níbi tó ń lọ àmọ́ bóyá ní tí wọ́n fẹ́ fún tọ́dẹ̀ wò pé ibi tí wọ́n ti recognize òun kò sẹ́ni tó sọ pé kẹ́nìyàn kan máa ṣiṣẹ́ ṣùgbọ́n
ká tẹ èèyàn mọ́lẹ̀ kó tó di pa gòkè ńlá kan dọ̀rọ̀ àkókò sọ̀rọ̀ lé lórí. So now God bless you sir, God bless you ma, mi ní wáyé tí o. Now ńgbà tó ń sọ̀rọ̀ wípé òun òṣìṣẹ́ òṣèlú lọ́fẹ̀ẹ́, do you know pé election bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, mo fi Ọlọ́run Elédùmarè ọba búra, mi ò kí ń náà kí ilé olóṣèlú, mi kọ lẹ́tà aṣẹ́ bí ẹ wá gbéṣẹ́ fún mi, ṣùgbọ́n mo ti mẹni tí máa support lọ́ṣun free of charge, láì lọ́bì láì lọ́kòkó láì wá nǹkan kan. Why? Because I want good governance. Mo fẹ́ bi tí ń ti lẹ́nu lọ́rọ̀ tó yẹ pé bí wọn bá ṣe dáa wọn lè jáde against wọn padà. Kì í ṣe ibi tí ojú ọtẹ́nu ó ti jẹ tójú òtítì, kì í ṣe ibi tá ti jẹ dòdò tẹ́nu wa ò ti nílé ìṣòdodo mọ́. Brọ́dà wa sọ wípé ohun òṣìṣẹ́ òṣèlú lọ́fẹ̀ẹ́ rí, ohun òdẹ̀lé ṣe lọ́fẹ̀ẹ́ kò sínú dictionary tóun. Lákọ̀ọ́kọ́ ṣe ìgbàgbé tọ́lọ sọ́dọ̀ Oríyọmí lọ́kọ́ jáde fún Oríyọmí sẹ́mi tó sọ ń gbà náà kó lè wọ̀n rẹ́kọ̀dù ẹ̀já gbọ́. àwa ìtí tó fún mi, ẹ̀yin lẹ ń fún mi lówó, ẹ̀yin lẹ ń fún mi láṣọ, ẹ̀ ń fún mi fóònù, ẹ̀ ń fún mi kò sí ní tẹ̀ fún mi. n tó bá wá sórí social media àti ẹnìyẹn ó wá cash out ni. Oriyomi Hamzat ló lóun rí lórí TikTok níbi tó ti ń ṣe fídíò. Ok, màá play fídíò bí tó Oriyomi ti sọ bẹ́ẹ̀. tẹ̀ fún mi tán fún ọ̀tọ́rọ̀ kẹ̀kẹ́ lọ́wọ́ olóore o. Oriyomi ní pẹ̀lú olóore. jẹ́jẹ́ mo sì lóko mi èyí jàre ẹjọ́ kì í jẹ̀bi ẹjọ́. ẹ dàpọ̀ ẹ̀yà lára wa ẹ má bínú, èyí kò lè ẹlẹ́jọ́ rẹ̀ bí èèyàn bá kò lè ẹlẹ́jọ́ rẹ̀ yọ jẹ̀bi. ayáta afẹ́ lóde ijó àlègbè ọmọ wùrẹ́ lọ́wọ́ ẹ̀yà lára wa. ìní olóore bá pé ní tó ń ṣe program tó ń ṣe lórí social media káàkiri yẹn ó gbọ́dọ̀ ṣe mọ́. gbogbo tó bá fẹ́ sọ wàá máa sọ. gbogbo tó bá fẹ́ sọ wàá máa sọ. program tó ń ṣe lórí social media ó gbọ́dọ̀ ṣe mọ́. program tó ń ṣe lórí social media lọ́dọ̀ ẹ̀yẹn ní bí ẹni èèyàn bí èèyàn. lápá àbí tẹ́tí máa fún mi ní gbogbo nǹkan tó dáa tó dáa nú ayé lódìdí lódìdí. Can you imagine? Lápá àbí tẹ́tí máa fún mi ní gbogbo nǹkan tó dáa tó dáa nú ayé lódìdí lódìdí. At the end of this thing tó ń ṣe yìí o, ó padà kò yàtọ̀ sí pé ó ń tọrọ jẹ padà. Aládùn lórí e ló ní ọdún mélòó lọ fẹ́ sá káàkiri dà, já lọ sọ́dọ̀ Oriyomi kárí ìdọ̀bálẹ̀ ká lọ bẹ̀bẹ̀. Gbogbo fídíò ẹ̀ ni mo ní lọ́wọ́, màá ṣe ní ṣìṣẹ́ ń tẹ̀lé torí bá a bá dá sọ fọ́lẹ̀ sí làpá láró, bá a bá la ọ̀lẹ́ níjà sí làásìn délé, bá a bá fẹ́ múlì ẹ̀jẹ̀ àyàn, bá a bá sì ṣe gọlẹ̀ tẹ̀ká mọ́lọ̀ tẹ̀dẹ̀ torí òní kọ́ torí ọ̀la ni. So ẹ má jẹ́ wá rìn jìnnà níbo nìjà ti bẹ̀rẹ̀. Ṣé táìmù yóò tí ì lọ jù báyìí? Rọ àwọn fídíò tí mo fẹ́ play náà dandan ni kí n analyze ẹ̀. N bá dẹ̀ play fídíò funny thinker dandan ni kí n fi torí Oriyomi Hamzat gbálẹ́gbẹ̀ẹ́ torí Oriyomi ọmọ amúsà. Ok, mi ní play fídíò tó gùn púpọ̀ ni. To the best of my understanding, kò pọn dandan kí funny thinker ó polongo fún Oriyomi Hamzat. Tó bá jẹ́ pé ibi tí ìfẹ́ ti wà nínú iṣẹ́ tá à ń ṣe, gbogbo pìrìsẹ́ńtà pátápátá lọ́yọ̀ state ló yẹ kí wọ́n advertise for Oriyomi Hamzat free of charge. Gbogbo àwọn tó ní rédíò nípínlẹ̀ Ọ̀yọ́ pátápátá ló yẹ kí wọ́n níbi tí wọ́n ti máa lo jíngù Oriyomi Hamzat lórí rédíò wọn gẹ́gẹ́ bí solidarity ìkànnì wa lélẹ̀. Ṣùgbọ́n ọ̀tẹ̀ ń bẹ́nu iṣẹ́ gbogbo tó wà káàkiri, ọ̀tẹ̀ ń bẹ́nu iṣẹ́ tiwa náà. Àwọn àkùkọ gàgàrà kì í fẹ́ kéékèèké ọkọ̀. Ìnirú Oriyomi Hamzat fi jẹ́ source of encouragement to many of us. Me cannot deny it. Gbogbo àwọn nǹkan tí ń ṣe encouragement ni ó ń fún àwa náà ní liver. Mo ti ẹ̀ jẹ́ pé mi ò ní interest nínú politics, but torí pé ó ní interest nínú politics yẹn. wọ́n ní kí n mọ̀ ṣe mọ́. Kò sọ pé má ṣe mọ́ o. àti lọ sọ́dọ̀ ìtẹ́lẹ̀ o. ẹlẹ́ẹ̀kejì olóore bá tún pé. N tó sọ fún ọ ni wípé ibi tó bá ti wù ọ́ tó fẹ́ lò fún tó ń ṣe lórí TikTok o láǹfààní àti ṣe ọ̀dẹ̀ o ti ṣe program nínú ọ́fíìsì orí. Kò síbi tó kí n ti ṣe bóun bá fẹ́ ránṣẹ́ ga bóun fẹ́ béèrè ẹ tán bá sọ pé òun ṣe TikTok lọ́wọ́ òun sọ pé kan fi ọ́lẹ̀ kan mọ́dọ̀ láàmú ó ní láti bàjẹ́. Bí èèyàn bá báyàn ṣe mọ́ kò ní sí problem náà lọ́nlọ́ tiẹ̀ kó náà lọ́nlọ́ tiẹ̀. ọmọ agbóhùn kò ní sá wọ́n ní ọmọ wá sí orí ètò lójoojúmọ́. Kò sọ fún ọgbọ́n wa lójoojúmọ́ nítorí Yomi sọ fún ọ ni pé bàbá fẹ́ ṣe program lórí Facebook lórí social media bá ṣe wáyé bí mo ṣe wáyé mo lè prepare pé mo fẹ́ ṣe program lónìí o lè má wù mí mọ́ mo lè stop pé mi ò ṣe mọ́ ọ̀rọ̀ ti rédíò ò rí bẹ́ẹ̀ nítorí Oriyomi Hamzat sọ fún ẹnìyẹn o wípé rédíò yàtọ̀ sí social media o gbọ́dọ̀ máa wá lásìkò program ẹ program mélòó ló ní o ṣe ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni that means wàá lọ sí rédíò lẹ́ẹ̀mẹrin láàrin oṣù kan
bó bá fẹ́ use mọ́ rédíò o lè mọ́ wà ń bẹ̀. Oriyomi Hamzat fún ọ ní every opportunity. Àkọ́kọ́ láyé ìgbà náà tó wó níyì oníkan máa san 100,000 naira fún ẹ. Bí ìgbésí ayé èèyàn ṣe máa ń yí padà kò jù bá náà lọ ẹ̀sùn tẹ́rẹ̀ ní ìdìbò. At least 100,000 naira yẹn then yóò gbọ́ bùkátà kan nínú ìgbésí ayé ẹ̀. Ntọ́ bá ní lórí TikTok yẹ ó tó fi mọ́. Facebook kò tí monetize nígbà náà wọ́n ti wá monetize nísìnyí ó tó fi mọ́. Ntọ́ bá dé lórí YouTube ó tún gbàjọ́ mọ́. Bẹ́ẹ̀ dá sí máa ń kúrò nínú iṣẹ́ àtòsínú fẹ́ni tó bá ní ìtẹ́lọ́rùn bí irú tiwa. Bí n bá polówó ọjà kan bóyá lódidi oṣù kan bóyá owó ráìsì àpò kan ní ọ̀ka ó ti ṣe nínú bẹ̀ nu mi ò ṣe wàhálà yẹn nu. Fẹ́ni tó bá ní ìtẹ́lọ́rùn tí í ṣe bàbá wa bí irú tiwa contentment ni no aggressiveness to money because ipa ò lówó. Ọ̀nà méjì ló ti lè lówó. Is either you sell market, is either you sell product or you render service. He only for want money. Kò dẹ̀ fẹ́ ṣiṣẹ́ kankan. Kò dẹ̀ mọ̀ pé ṣẹ́la ṣe ká tó lówó. Kò wá rántí àlùbáríkà. Ọgbọ́n bí o tọ́jà gbé ń tà ní kò béèrè lọ́wọ́ orí. Owó. Do you know the secret of money? Ẹnikẹ́ni tó bá ti ní aggressiveness owó tọ́jà pé gbogbo nǹkan ìláyé owó ni owó máa ń sá fún wọn ni. Wọ́n máa le ló fi jẹ́ pé kọ̀ọ̀ká la parò òkè ewé ata ìtata dì. Òótọ́ ọnú ó jẹ́jú ògùn lọ. Tó bá ń ṣe nǹkan you just continue doing what you are doing. Kọ́mọ̀ kọlù ọ̀tún kọ́mọ̀ kọlù sí ó ti kọlù bàbá wa Àdábánijà Akọ́láwọlé Olóòtú ó ti kọlù Sunday Igboho gbogbo èèyàn pápátá ní faragbọ́n ṣe ní fọwọ́ tọ́lẹ̀ lẹ̀ láti ń gbúra pé Adégòkè Adélabú kí lorúkọ ẹ̀ Adébáyọ̀ Adélabú pé kò ní di gómìnà rárá kò lè di gómìnà bí ẹni pé ò ní pé gómìnà bí ẹni pé ò ní pé gómìnà. Olówó kí ló ní gan ìwọ ló sì ń mọ̀kùn nínú sí àtìyà yìí kọ́lọ́n bá wa yọ kúrò níbẹ̀ kọ́lọ́n jẹ́ kó o tọ́ adùn kó o tọ́ wò kó o lè mọ bí ipò àgbà ipò òkè bó ṣe jẹ́ lẹ́gẹ́ tó. Gbogbo àwọn tó ń fẹnu fa àyà nísìnyí àwọn tí ń bọ̀ lẹ́yìn náà wá ń wọ náà wọ́n fẹnu pieces yẹlẹyẹlẹ ẹnjìníà mẹ́wàá ò ní lè rí ọ̀tún papọ̀. Oriyomi lè má lè sọ̀rọ̀ púpọ̀ òun náà sọ̀rọ̀ ó lè má lè sọ̀rọ̀ púpọ̀. Àwa kan bẹ àrán yàn bí èèyàn gbéná lérí wọn sọ̀kalẹ̀ kí o kọ́ máa horu lórí ẹ̀ àkàndọ̀rà gòǹgò wọn sọ̀kalẹ̀ mo sì ní jìjẹ̀bi. Ṣùgbọ́n owó ọ̀fẹ́ lórí social media ní ń pa fọ́nì tí ń kà á kú lọ. Sẹ́wọ̀n pé tí bá ń ṣe yahoo kó tó lè ní interest nínú iṣẹ́ gidi yọ̀pẹ́. Àwọn tí wá bàbá àgbàlagbà tẹ̀ ń mọ́lẹ̀ kó kọjá bàbá bá wà nǹkan bẹ̀ yẹn tí wọ́n dẹ̀ ń fún wọn lówó lójoojúmọ́ because àwa náà ni ìkan tó sẹ́kan láìfù tiẹ̀ tó ń bẹ́tà ó fún wọn lówó ó 1,000 ó 500 tán bá rí jọ lálẹ́ kò lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ rí láyé. Mo ti try ẹ̀ bí mo ráwọn ọmọ tó mọ gbó mo dẹ̀ approach wọn pé jẹ́ ìwọ̀n approach àwọn ọmọ yìí bí wọn ò lè gbé bùkátà tó pọ̀ àárí lè tọkọṣẹ́ mẹkáníìkì tó yẹ pé tó bá ti rí àwọn spanner screwdriver nǹkankan yóò lè bẹ̀rẹ̀ ṣẹ́ padà mọ́ approach wọn àárí lè tọkọṣẹ́ furniture tó yẹ pé tó bá ti rí àmà tó rí ọ̀ṣọ́ tó rí nǹkan fi wọ̀n nǹkankan yóò bẹ̀rẹ̀ ṣẹ́. jẹ́mi náà ṣe iṣẹ́ humanity iṣẹ́ ìwòlọ́kọ́ tó bá jẹ́ lè tágbára mi gbé láti ra níṣẹ́ kí n ra. mo wá rí i pé bọ́ọ̀ bá rà fún wọn tán wọ́n bọ̀ tó bá ṣọ́ọ̀bù fún wọn gan láàrin ọ̀sẹ̀ kan wọ́n ti ṣọ́ọ̀bù yẹn padà wọ́n padà sóríta. irú wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bọ̀bọ́ yìí. àyà tá a fẹ́ lóde ijó àwọn akpẹ́ ọmọ wò rẹ lọ. náà ẹ jẹ́ kí n sáré clear nǹkan kan bẹ̀ yẹn tí Yorùbá bá sọ wípé ìyàwó tá a fẹ́ lóde ijó ìyàwó tá a fẹ́ lójú ijó ìran ni yóò wò lọ ìjọ́rí ti wọ ọmọ túmọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ because tí n bá béèrè lọ́wọ́ yín nìsín pé dọ́sí mi pé kò sí ọkọ àtìyàwó tó jẹ́ pé pátì ni wọ́n ti pàdé tán lè jẹ́ ìyàwó àtọkọ alálùbáríkà fúnra wọn dọ́là ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọkọ àtìyàwó orí social media wọ́n ti pàdé wọn ò jàrí bẹ́ẹ̀ làwọn èèyàn kan dẹ̀ ń bẹ church wọ́n ti pàdé wọn ò láyọ̀ ànídàlérí àwọn èèyàn kan ń bẹ àsàlátù wọ́n ti pàdé inú mosque wọ́n ti ríra wọn ìjà ní bí orò tán bá sọ wípé ìyàwó tá a fẹ́ lójú ijó ìran ni ó wò lọ ó túmọ̀ sí alájòótà obìnrin tó jẹ́ pé ijó ni ń jó tà tá a wá rí lójú agbo tá a wá fẹ́ gbogbo ìgbà tó bá ti gbọ́lù etí rẹ̀ ọmọ ràn bẹ́ẹ̀ ni yóò wòran lọ ní iṣẹ́ tiẹ̀ nìyẹn ní ṣe pé ẹni tá a fẹ́ lójú ijó àmọ́ yẹn tó bá yẹn lọ bí wedding tó mú yàwó bọ̀ ńbẹ̀ àmọ́ yẹn tó bá yẹn lọ bí ìsìnkú tó mọ́kọ bọ̀ ńbẹ̀ lójú ijó wọn ti pàdé ara wọn nígbà tá a bá ń jó lójú agbo lásìkò síra wa létí àmọ́ láìkẹ́ rẹ̀ mìíràn láìkẹ́ yìí ìjà sọ̀rọ̀ lórí nímú lè ní nọ́mbà rẹ̀ lójú ijó tí ò sì ní wòran lọ. ẹja fún lè ká lọ ká gbọ́ èsì tí Oriyomi Hamzat ti fún because lẹ́yìn tó kò lágídí gbòǹgbà náà ó lọ rédíò kan mi ní dárúkọ rédíò yẹn àwọn yẹn wá sọ pé àwọn fún ní platform fún ní program kan wọn ṣe ń bẹ my first question ni pé sọ́sì ń ṣe program yẹn ń bẹ ilé tá a fi tọmọ èrè ní òwò then secondly
gbogbo owó táwọn èèyàn yìí ń fún kí ló stop ẹ̀ eléyìí ò tó lónìí báwọn. ọ̀rọ̀ náà rí gbogbo gbajúmọ̀ ọlọ́run ọba ní sọ ẹ̀dá di nǹkan o kìràkìtà ọmọlá o ká ṣiṣẹ́ bí ẹrú ó dá nǹkan olúwa ló ń gbé ní ga. àtẹ̀tọ́ sáré àtọ̀ntọ́ ìfọ̀sọ̀ pẹ̀lẹ́ rìn gbogbo náà ni ó débi tí ń lọ tábàjọ gbéra ńlẹ̀ ìfẹ́ nísìnyí tá a láǹ lọ sí Ìbàdàn tẹ́nìkan sá 120 tẹ́nìkan sá 80 tẹ́nìkan sá 130 lo and behold kò kọjá kò pèsè ju márùn kò ní pèsè ju márùn bó bá ṣe ń dé wo road tó ń já àwọn èèyàn lẹ̀ ni làwọn tẹ́jọ kó náà ó máa débẹ̀ bá ọ kò tó 10 kò lè tó 10 minutes láíláí bó bá dẹ̀ wá tó 10 minutes àjọ lọ sí ní àjò kan náà ẹlòmíì Ìbàdàn ní destination ẹlòmíì ìgbà tó bá dé Ìbàdàn ní ẹsẹ̀ mú ní àjò ilé ayé ẹ̀pọ̀n so ẹ̀yin tẹ́ bá mọ̀ part 2 ń bọ̀ apá kejì ń bọ̀ mo sọ pé mo ní fídíò tó pọ̀ láti wá fìdí àwọn nǹkan kan múlẹ̀ torí òní kọ́ torí ọ̀la ni ọ̀gbẹ́ni funny thinker you can become something you can become many things láì ta aṣọ àgbà mọ́lẹ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.